Alólóńgì ní ti gàjà o, lẹ́gúnlé olóńgì ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, má yìí kò tiẹ̀. A kú oríire o, gbogbo èèyàn olórin Islam a máa kú oríire, gbogbo mùsùlùmí lápapọ̀ a kú oríire o, a kú oríire ńláńláńláńláńlá, oríire kábìtìkábìtì tó ṣẹlẹ̀ lágbo olórin Islam ta là ń wí ta là ń sọ. Alhaja Misturah Teminisuceas Adéròmú, obìnrin náà ló bímọ obìnrin láàárọ̀ yìí, ọmọ obìnrin làǹtìlanti òní Ọlọ́run jogún fún Misturah aya àkànfẹ́. Láti ìgbà ìròyìn náà ti kàwé lára ní kálukú ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n sọ wípé a kú oríire o, Misturah bímọ, a kú oríire o, a kú oríire o, Misturah bímọ, a kú oríire. Gbogbo àwọn olólùfẹ́ obìnrin náà kárí ayé ni wọ́n ti ń kíra wọn pé àlá kú oríire sẹ́ẹ̀, Ọlọ́run ti ṣe ohun tá à ń fẹ́ fún wa. Àwa náà bá Ọlọ́run dúpẹ́, àdúpẹ́, àbá Misturah dúpẹ́, àbọ́kọ rẹ̀ dúpẹ́, àbá gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ dúpẹ́ fún orí ńláńlá tí Ọlọ́run ṣe fún wọn yìí. Oore náà kò ní dìbàjẹ́ mọ́ lọ́wọ́. Ọlọ́run ọba yóò wo ọmọ náà yóò dàgbà, yóò dògbó, yóò ṣoríire, yóò lálùbáríkà rẹpẹtẹ, àkọ̀tun oore lọ́ọ̀dẹ̀ Misturah àtọkọ rẹ̀ àkàn. Thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.